It's happy to have you here, mommy. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Yèyé Olúwafúnmiláyọ̀ Ọlájùmọ̀kẹ́ Ṣónọ́lá aka Ìyá Ṣàpọ́n ṣe káké wọlé wọn. Nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé nǹkan tí mo máa ń wò lórí ìtàgé kọ́ lèmi rí yìí. Mo rí pé ẹni yẹn fẹ́ ṣe sọ̀rọ̀ yín mo kàn wò pé àbí màmá mi tẹ́mi máa ń wo sinimá wọn gentle báyìí. I'm a gentle woman. Really? Yeah. Oh, yeah, just give me yàda Ìyá Ṣàpọ́n ẹ kàn fún mi. Ẹ fún mi ní Ìyá Ṣàpọ́n yẹn. Ẹ̀rà jọ kí ni nǹkan tó máa ń ṣe ẹ náà? Ṣé èyí pé nǹkan kan takisí ẹ lọ́pọlọ? Èmi ò láì gbogbo orú nǹkan báyìí o. Pẹ̀ láìpẹ́, èmi náà mọ̀ pẹ̀. Ó mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ Ẹ wá ètò wá fi ń lọ mi. nítorí bàbá Táyé ṣe ni. Òó. Ó yá Tó pọ̀. màmí nìyẹn o. Ẹ jọ ta lè nínú tó lè gbé màmí dìde torí bẹ́ẹ̀ fún mi lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ pé ṣé yẹ ẹ jọ ṣé torí bàbá Táyé ṣe ló gbé yín dìde. Bẹ́ẹ̀ ni nítorí pé bàbá wa Táyé ṣe ni wọ́n mọ àwọn èèyàn ńlá. Táwọn èèyàn ńlá náà wá gbé èèyàn ńlá dìde. Nítorí ti màmá mi Támọ́tí àti Àbẹ̀ní Agbọ́n. Àwọn ni wọ́n gbé mi dìde pé bàbá wa Táyé ṣe wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ kátúyáyá káwá bá wọn ọkọ mi ṣe. ti ń sọ bẹ́ẹ̀ náà pé Kékeré. àwọn tó lè gbé yín dìde yẹn ẹni pé so màmá tó fi lè gbé màmí dìde torí mi kàn rí ìgbẹ́ mi kàn fọ́ pé yé wúwa wí àbí Ẹni tó bá mọyì wúrà la máa ń tà á fún. So reason tá a fi dé bíbá yìí nìyẹn. inú mi gan dùn pé mi gan meet yín lẹ́nu tí mo ṣe rí mo ti mọ̀ pé mo ti rówó mo ti rọ́mọ Pẹ̀lú ògo Ọ̀yọ́ Ọlọ́run. state gan tí má máa dé ilé gan wá rí pójú mi ṣe nítorí owó mọ́tò tó máa kọ́ fún. Mi gbọ́ rí mi rí rí. Wọ́n wá lọ́mọ Ẹ̀gbá Mọ́lúṣàbí ọmọ Agbóǹgbàkàlà ọmọ Eníjogún ọlá. Bẹ́ẹ̀ ni Àtàpá àti Tọ̀mì Abẹ́òkúta ni. ẹ kọ́ ẹ̀fẹ́ jẹ́ kí n béèrè kẹ́ tó sọ nígbà tí mo ti ń sọ pé Ọ̀yọ́ state tí mo Torí èlèmi náà ṣe wá gbèlú mi lárugẹ. Àwa ọmọ Olúmọ, àwa ẹgbẹ́ Wóyàyà, àwa ọmọ Olúmọ. sọ pé má ṣe tẹ́lẹ̀ fún mi o. Nígbà tó mọ̀ pé téèyàn bá ti débi iṣẹ́ wọ́n ní ṣíṣe là á ṣe mo rí i pé ìwọ náà mọ nǹkan tó wá ṣe that's why tẹ́mi náà yẹn ń fún ẹ ní gbogbo ẹ̀ pé kò dìgbà tó bá ń béèrè ká tó máa yẹ kí ni ká tó máa jù sí ẹ. ó dáa tó bá ní pé kí ẹ wá dúró ní Ìlóbì ṣiṣẹ́ dúró torí àwa ọmọ Olúmọ. mi ò ní àǹfààní àti dúró ní Ìlóbì ẹ jẹ́ ká fi àwọn ọmọ Ìlóbì sí Ìlóbì káwa Abẹ́òkúta náà ká máa ṣe tiwa àwọn ọmọ Òṣogbo náà wọn ò lè dúró àwọn náà máa ṣe kí ni àwọn náà ń lọ sí Òṣogbo wọn. ó dé bá mi ṣe àdúrà fún bàbá Táyé bàbá Sulaimon Chief Sulaimon Ajayi ẹ bá ṣàdúrà. Chief Sulaimon Ajayi tí wọ́n joyè Táyé ṣe kó tó fìyàn náà joyè ó ń láti jẹ́yàn rere láàrin ìlú oyè tí wọ́n tún wá jẹ yẹn ó tún wá ní mínì wọ́n ní Táyé ṣe which means pé kó tó di pé wọ́n ti ń ṣòòṣà ni wọ́n ti ń ṣòòṣà kó tó di pé wọ́n fi wọ́n joyè yẹn wọ́n ti rí pé àwọn náà wọ́n ń tún àwọn ìlú ṣe wọ́n wá rò pé táwọn bá fi wọ́n jẹ Táyé ṣe wọ́n á lè tún gbogbo ẹ̀ wọ́n á lè tún ṣe mo gbàdúrà bàbá mi mo gbà ládùúrà fún yín pé ẹ ò ní ṣìṣe o ọmọdé lẹ fi joyè ẹ máa fàgbà lò ó pẹ̀lú ògo Ọlọ́run ẹ ò ní rí kú ọmọ ẹ ní fàyà dì ẹ ní fẹ̀mí yín náà dì lágbára Ọlọ́run ẹ ń ṣèwúyẹ lẹni ẹ ní kábàámọ̀ pé kí lẹ ṣe fún lágbára tọlọ gbogbo wọn tán wá síbí báyìí ní gbogbo ibikíbi tí wọ́n bá ti wá wọ́n bọ́ ṣe wá sí báyìí láyọ̀ àtàlàáfíà bẹ́ẹ̀ ni gbogbo wa máa padà sílé tó wà ní ayọ̀ àti àlàáfíà. ẹ ṣé mo dúpẹ́ mà You're á welcome. máa rí yín bá Àmín. iṣẹ́ ìtàgé tẹ̀lé ń ṣe náà àṣejèrè lè máa ṣe ń bẹ̀. Àmín, Ìyá Ṣàpọ́n Ó pọ̀. ó yá Ó pọ̀. 100 Ó 100 pọ̀. tuale Ó pọ̀. àbí kí wọ́n pé tuale. èmi náà ètò kwate tí wọ́n bá ṣe tuale máa ṣe kwate. ẹ kólẹ̀ ẹ ṣé mà ẹ ṣé mà. Ẹ